Ọ̀gbẹ́ni Olúdáre Kúforíjì, ẹ káàbọ̀ sórí ètò Jígísà. Ẹ ṣeun mà, ẹ kúlé mà o. Ṣé Ẹ dáadáa kújọ́ lẹ wà? mẹ́ta, Ṣàlàáfíà la bá yín o. àlàáfíà làkúkú Ọjọ́ kan wà. pẹ̀lú o. Ẹ ṣeun púpọ̀ púpọ̀. Tọ́ ẹ má jẹ́ àmọ́kò lọlé olóró bí ọ̀rọ̀ àwọn àgbà wẹ̀já lọ ká sojú abẹ́ ń kó tààrà. Ìbéèrè àkọ́kọ́ tí a ní fún yín lórí ètò wa lónìí sà ni pé kí ni ẹ lérò wípé ó fà á tí púpọ̀ àwọn ènìyàn ṣe ṣíjú sí iṣẹ́ ọ̀sìn adìẹ ju ti tẹ́lẹ̀ lọ lákòókò yìí? Ẹ ṣeun olótú. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè ṣokùnfà kí bá ṣe rí bí àwọn èèyàn ṣe ṣíjú sí iṣẹ́ ọ̀sìn ní ayé òde òní. Ní pàtàkì jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, a ti rí pé industry livestock nǹkan ọ̀sìn ó ti kúrò, ó ti yàtọ̀ sí bóyá ń ṣe ní Tẹ́lẹ̀. ayé àtijọ́. Hmm. A ti rí sí pé ó ti di nǹkan tó yẹ pé nǹkan ibi ìmọ̀ ìjìnlẹ̀ ó ti gbilẹ̀ ní ìsìn ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Mo rántí láyé ìjọ tó yẹ pé ẹ̀rù wípé kí adìẹ má kú lásán ó tó láti má jẹ́ kí ẹlòmíín wá kó sí inú Ìdí ẹ̀. nǹkan ọ̀sìn. Ṣùgbọ́n sìn ìmọ̀ ó ti ọ̀làjú ti dé, ìmọ̀ yẹn náà dẹ̀ ti pọ̀ sí. Ó ti jinlẹ̀ sí. A ti rí sí pé bẹ́ẹ̀ ni àìmọye nǹkan tó àwọn àìsàn tó máa ń lè dá àgbẹ̀ ní gbèsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì wà náà síbẹ̀ sí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bí àwọn tó ń pè ní vaccination medication program, àwọn bí ẹ bá mi sọ́lé Yorùbá vaccination is abẹ́rẹ́ àjẹsára. Bẹ́ẹ̀ ni, so ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ máa ti gbé síwájú tó máa yẹ pé at least tó bá kàn tí àìsàn yẹn bá kàn tiẹ̀ dé kò ní mú wọ́n lè kápá ẹ̀ gbèsè tó máa wá. kò ní A ṣe mú kápá. wàhálà dání. So ìyẹn dín ẹ̀rù láti wá sí díẹ̀ ó dínkù. Yàtọ̀ sí bí jù yẹn náà lọ, ìmọ̀ tún ti jẹ́ ká mọ̀ sí pé ká máa jẹ oúnjẹ tó péye. Pàtàkì jùlọ kí protein kó wà nínú oúnjẹ tí àwọn èèyàn ń jẹ, òun ló máa ń jẹ́ kí a lè sọ pé a ní balanced diet. Bẹ́ẹ̀ni. So nǹkan ọ̀sìn dẹ̀ ní protein tó ń wá láti àwọn nǹkan bí adìyẹ bí ẹyin bí àwọn tó farajọ protein wọn kò ṣeé fi wé protein tí a máa rí lẹ́yàrá nǹkan orí oko nìkan. Protein àmì àwọn nǹkan kan náà dá o, ṣùgbọ́n iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wọn ń ṣe. ló ń ṣe. So ká lè ní balanced diet ó ṣe pàtàkì náà kí inclusion animal protein kó pọ̀ nínú oúnjẹ táwọn èèyàn bá ń jẹ. So ojú tó ti là sí jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń ṣíjú sí láti jẹ mọ́ nínú àwọn nǹkan ọ̀sìn. So ó dẹ̀ di dandan kí nígbà tí a rẹ̀ rí pé market wà ó di dandan kí àwọn èèyàn kan náà dìde láti lè yà sí díẹ̀ láti fi yẹn ṣòwò ṣe. ó yà sí díẹ̀ láti lè ẹ ṣeun. Ṣe púpọ̀. Kí ni ohun tí à ń torí ẹ̀ ṣe iṣẹ́ ọ̀sìn adìẹ gan-an ní pàtó? Torí pé láyé ìjọ́un a mọ̀ wípé ọ̀pọ̀ ohun tó fà á òun ni ẹlòmíì kàn ṣe pé lópin gbogbo rẹ̀ nǹkan wọ́n ní ìfẹ́ tá a fẹ́ di òde nú ibi kó ṣomi tó rú sí ni lẹ́nu ni. Kí wá ni ohun tí ẹ̀yin rí nínú ìrírí yín lákòókò yìí tó fà á táwọn ènìyàn fi ń ṣiṣẹ́ ọ̀sìn adìẹ? Ẹ ṣeun. Alákọ̀ọ́kọ́ mo lè fara mi ṣe àpèjúwe. Ó dá sàn. Torí bẹ́ẹ̀ sọ ní síwájú gbà tẹ́ ẹ̀ ń ṣe introduction ẹ rí i pé mo ka ìmọ̀ I'm first a chartered accountant. Yes. Mo dẹ̀ ti ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ ìfowópamọ́sí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó di pé mo tún wá pàpà kalẹ̀ sí iṣẹ́ ọ̀sìn. Bẹ́ẹ̀ni o. Ọ̀sìn adìẹ ní ìlọ. So nǹkan kan wà tá a máa ń pè ní tẹ́lẹ̀wé máa ń pè ní passion. That means nǹkan tó bá tíyàn bá ń ṣe téèyàn ní ìtara fún. Tíyàn ní ìtara fún tó yẹ pé pẹ̀lú rọrùn ni wọ́n máa fi ń ṣe. Ìyẹn lèmi fi gbogbo ṣe number one nínú ìdí tíyàn fi lè ṣe ẹni iṣẹ́ kankan àtọ́làtọ̀. So fún èmi o gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó jẹ́ nǹkan tó wù mí láti ṣe. Mo láìkí ká máa tọ́jú nǹkan ká máa onú máa dùn ká lè kó èèyàn jọ náà tó kò tí wọ́n máa ṣe iṣẹ́ ọ̀sìn tó ní o lè dá ṣe ọ̀ká níyàn bẹ́ẹ̀ ṣe ẹlẹ́ǹkùnlé èèyàn lè ṣe ẹlẹ́ǹkùnlé ilé ẹ̀ o
so ìyẹn èèyàn lè ra dá ẹ̀ ṣe lẹ́kùnlé bọ̀ tí wọ́n fẹ́ sọ di òwò òwò ńlá ó di nǹkan tó yẹ pé èèyàn máa a nílò òwò ńlá ìrànlọ́wọ́ èèyàn àwọn máa gbà ènìyàn. ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ so ìdùnnú mi ni pé kí ọ̀rẹ́ gbòkè mo gba àwọn káwọn èèyàn jọ à ń tọ́jú wọn lóko tí wọ́n ń sìn à ń bó ṣe bó ṣe méjì à ń fún wọn lóúnjẹ so pé èèyàn kan ti rí òun bá yẹn ṣe ó jẹ́ nǹkan dùnnú tó jẹ́ kí ó wà láti máa ṣe sí ṣùgbọ́n yàtọ̀ sí yẹn eléyìí tó wá jẹ́ láborí ẹ̀bẹ̀ nítorí tó jẹ́ ọ̀gá mi the major one of my pàǹpàǹbarì rẹ̀ ó lérè lórí tó pọ̀ tí ọba rí ṣe dáadáa tí wọ́n dẹ̀ fàdúrà àtẹ́ǹdì tíjọba náà dẹ̀ ràn wá lọ́wọ́ níwọ̀nba ní pé kó jẹ́ kí nǹkan lọ bó ṣe yẹ kó lọ àwọn nǹkan tó ń challenge wa jù sẹ́yìn náà ní pé ìjọba ò jẹ́ kó lọ bó yẹ kó lọ dájọ́ òótọ́ ọbẹ̀ nìyẹn bẹ́ẹ̀ tíjọba bá jẹ́ kí àwọn policy wọn ní pé tó jẹ́ kí nǹkan ṣe ká má lè gbìn ní wàá lè ní plan ìyẹn ló bó kí o iye báyìí la máa ra nǹkan báyìí nígbà báyìí ìyẹn lè wọ́n pé nǹkan báyìí ṣe gbé wọlé nǹkan báyìí ò ṣe gbé wọlé nǹkan báyìí ṣe gbé jáde kò ṣe gbé jáde á jẹ́ kí planning fún ètò ẹ ṣeun mà fún nǹkan tí wọ́n fẹ́ ṣe yàtọ̀ sí ẹ̀ táwọn yẹn bá lè wà ní bó yẹ kó wà iṣẹ́ ọ̀sìn ó jẹ́ nǹkan tó lérè lórí ó dẹ̀ dùn láti ṣe. ẹ ṣe púpọ̀ nípa ìrírí yín ǹjẹ́ iṣẹ́ ọ̀sìn adìyẹ ó nílò ẹ̀kọ́ ìpìlẹ̀ tàbí ohun tí ènìyàn lè ṣe láì kò kẹ́kọ̀ọ́ rẹ̀ ni. ẹ ṣe máa àti iṣẹ́ ọ̀sìn adìyẹ o àti iṣẹ́ ọ̀gbìn o àti iṣẹ́ màálù àti iṣẹ́ kò sí iṣẹ́ tèmi mọ̀ tó wà láyé tí yóò gbọ́dọ̀ wá ìmọ̀ kí wọ́n tó lè bẹ̀rẹ̀ onígbàgbọ́ ni mí kọ sínú profile mi bíbélì wa jẹ́ káwọn pé ó ní àwọn èèyàn mi ń ṣègbé nítorí wọn ò ní ìmọ̀ so ìmọ̀ ó ṣe pàtàkì so yes èmi mo jẹ́ pé ìmọ̀ tí mo kọ́kọ́ lọ kọ́ nílé ìwé àkáńtàǹtì akọ̀wé ni ṣùgbọ́n ìgbà tí ó wù mí láti wá síbi tí ọkàn mi fà sí jù mo tún láti padà lọ wá ìmọ̀ dáadáa ìmọ̀ kún ìmọ̀ mo láti wá mo máa lo rírí experience àwọn tó ti wà ń bẹ̀ káà tó dé láti jẹ́ pé ọwọ́ mi láti lè jẹ́ pé àwọn lọ́gbéyàn lọ́fàyàn lọ́wọ́ sókè nípa ìmọ̀ nípa kájọ máa share experiences kí wọ́n má lọ jẹ́ pé èèyàn máa fara yàn náà kọ́ṣe àwòkọ́ṣe fúnra yàn so ìmọ̀ ṣe kókó jù bẹ́ẹ̀ náà lọ àtúndáṣe náà a ní àwọn dókítà náà tó ṣe máa wá yẹ̀ wá wò ní òrèkóòrè àwọn kan wà tó yẹ pé wọ́n ti wà lórí owó oṣù wa ibùdó wọn ń ṣe òṣìṣẹ́ wọn táwọn sanwó oṣù fún bẹ́ẹ̀ náà wà lórí oṣù wa jẹ́ pé lóṣooṣù wọn láti fi kọ́lẹ̀ so nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ wọn láti wá sóko wọn á yà wá nìyẹn wọn á yà àyíká wò wọn á yà àwọn òṣìṣẹ́ wò wọn á wo oúnjẹ tá à ń jẹ fáwọn oúnjẹ adìyẹ wo gbogbo ẹ̀ so that kò ní lè sí tó ẹ̀ mú sọ pé ìmọ̀ ti dé àfẹ́ni tí ò bá fẹ́ lọ wá ìmọ̀ ló sì máa wà lórí pé báyẹn ń ṣe láyé àtijọ́ lélẹ̀ báyẹn ń ṣe lélẹ̀ ní ìsìn nǹkan táyé bá ń ṣe ni ká bá wọn ṣe ní dáadáa kì í ṣe ní burúkú torí ìgbà míì náà àwọn míì náà máa tọ́ pé ìmọ̀ náà ló gbé wá tí ò dé dáa tó bẹ́ẹ̀ni kí yàn dó sórí ibi tó dánú ìmọ̀ yẹn láti fi lè ṣe rere so ìmọ̀ ṣe pàtàkì yẹn láti lọ kọ́ mímọ̀ bọ́yẹn ń ṣe ó ní ká gbàdo tó dáyé nǹkan ládìyẹ ń jẹ lóòótọ́ ni ṣùgbọ́n láyé ìsìn àgbàdo ayé àtijọ́ gan yàtọ̀ àgbàdo ayé ìsìn so tí wọ́n kọ́ tiẹ̀ ń lo àgbàdo lásán bá dìyẹ tí ò bá mọ ọgbọ́n tó máa dá sí adìyẹ gan lè má ṣe dáadáa pẹ̀lú oúnjẹ àgbàdo ayé àtijọ́ pẹ̀lú pé oúnjẹ àgbàdo ayé àtijọ́ ẹ ṣeun púpọ̀ púpọ̀ ó dà ìyẹn ni wípé fún ẹni tó fẹ́ lọ nínú iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ ti ọ̀sìn ṣé dandan ni kò kàn lè bẹ̀rẹ̀ rẹ̀ kó rọra bẹ̀rẹ̀ rẹ̀ níwọ̀nba kó wá máa wo àwòkọ́ṣe lọ́dọ̀ àwọn ènìyàn ṣé dandan ni kó lọ fún ẹ̀kọ́ dandan ni kó lọ fún àwọn gbàgede bíi seminars kó lọ fún láti lọ kọ́ ẹ̀kọ́ ohun tí mò ń fẹ́ kí ẹ ṣàlàyé nìyẹn sà. máa ó ṣe dandan bó yẹn sọ yẹn pé kí wọ́n padà lọ sí polytechnic àbí yunifásitì ń pò fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀ o máa ń sọ a máa fi bára sọ̀rọ̀ bí eré pé kì í ṣe ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ báyé ń kọ́ aeroplane la fẹ́ kọ́ ká tó ṣe wàá kọ́ lé ká tó rà fẹ́ ṣe àgbẹ̀ adìẹ àbí àgbẹ̀ nǹkan mi o èèyàn lè kọ́ láàrin oṣù kan láàrin oṣù méjì èèyàn dẹ̀ lè máa ṣiṣẹ́ lọ kó máa kọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé mímọ́ mi gbé sọ ó ní pé ó lè fẹ́ kọ́lé tí ò ní kọ́kọ́ jókòó
tá a kọ́kọ́ ṣe ìṣirò ẹ̀ ìrò ohun tó máa ná òun náà láti mọ̀ bóyá pé agbára òun gbé. kí ló máa ná òun èèyàn mélòó ló máa ní láti fi ṣiṣẹ́ yìí ọdún mélòó oṣù mélòó ló máa lò iye owó ló máa ná òun. So even though èèyàn ní láti padà lọ sí ilé ìwé ìkàwé nígbà fẹ́ lọ kọ́ but pẹ̀lú ẹ̀ náà ó ṣe pàtàkì èèyàn ṣe kọ́kọ́ jókòó ná kí ọdẹ ní ẹni tó ń pè ní mentor ẹni tó yẹ pé ó lè fọ abámiwálé yorùbá tó máa gbà ọ́ lámọ̀ràn aláwòkọ́ṣe. èèyàn láti ní aláwòkọ́ṣe now aláwòkọ́ṣe náà dẹ̀ tó wá láti jẹ́ ẹni tó yẹ pé òun náà ń ṣe nǹkan tí èèyàn fẹ́ ṣe ibi táwọn èèyàn ti máa ń ṣe àṣìṣe jù lélẹ́yìí mo lẹ́ni tó lóun fẹ́ ṣe iṣẹ́ wa èrí nígbà kan àìmọye ìgbà tó yẹ pé ìgbà tó máa wá mentor ẹ̀ ó lọ wá vet doctor kan which is nǹkan tó dáa kí wọ́n wá doctor tó yẹ pé ìmọ̀ kíní ló ṣe ìmọ̀ tọ́jú àwọn ẹranko lóòótọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n doctor tó ń tọ́jú ẹranko tó yẹ pé ajá nìkan níṣẹ́ tí doctor yẹn ń ṣe ní gbogbo ìgbà tó ti ń ṣiṣẹ́ ẹranko ó wá fẹ́ ṣe poultry doctor yẹn pàjá ló ń tọ́jú ló lọ wá kó wá ṣe ní kó wá lànà kó wá fi ọ̀nà wọ̀n ẹni ẹ ti fèrè kó tó bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. So nǹkan mọ̀ sọ ní pé lóòótọ́ èèyàn ní láti padà sí classroom kó tó gbóhùn fẹ́ kọ́ iṣẹ́ àti lè bẹ̀rẹ̀ poultry or any other business ṣùgbọ́n ó ṣe pàtàkì kí èèyàn ní mentor ó ṣe pàtàkì tí èèyàn bá ráyè fún seminars kó lọ gbogbo ẹ̀ náà kọ́ lówó àwọn seminar kan sọ pé online ọ̀fẹ́ ni èèyàn á join ó tún ṣe pàtàkì náà tí èèyàn bá láǹfààní láti join àwọn ẹgbẹ́ tí ó wà ní tó ń ṣe nǹkan tí èèyàn ń ṣe àwọn ẹgbẹ́ òwò dúró ti poultry nsìn ẹgbẹ́ òwò tó so gbogbo àpò lọ́nà pè ní PAN Poultry Association of Nigeria ó dẹ̀ wà káàkiri gbogbo orílẹ̀-èdè orí àmì gbogbo ìlú àwọn ìpínlẹ̀ gbogbo ìpínlẹ̀ so ti ìpínlẹ̀ Ògùn lọ ni wọ́n pè ní PANOG Poultry Association of Nigeria Ogun State PANOG ó dẹ̀ tó ìyẹn náà tó wà lọ́nà gbogbo local government ìyẹn náà tún pín sí so ó ṣe pàtàkì ní ọba lè tètè join àwọn ọ ní pé ọ ní information is power. bẹ́ẹ̀ ni fitónilétí agbára ni ẹni tí ò bá ní ìmọ̀ ó ń fi ìyà jẹra ẹ̀ ni so ó ṣe pàtàkì yàn wá ìmọ̀ yẹn dáadáa dẹ́tọ́ báyìí tí wàá rí kó wá dì í mú dó àgbèrè ìmọ̀ náà tó wá dá o so tí wọ́n bá ti mọ ibi tó ń lọ kó kọjú síbẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n náà kó má wò yín wọ̀n. tó bá ti rí pé o ti rí ibi tó yẹ pé information náà fún ẹ ó ṣe pàtàkì ó dẹ̀ nice dúró síbẹ̀ dẹ̀ àwọn mama guide àyìn lọ sínú ẹ̀ èèyàn ní ṣe àṣìṣe léwu gan ṣùgbọ́n torí iṣẹ́ poultry in particular capital business ni ó ń gba owó púpọ̀ láti settle. owó téèyàn ó kówó sí ni. bẹ́ẹ̀ ni ẹni tó bá ti ní adìyẹ lóko ẹ̀ adìyẹ tó ń yẹ́yin tó bá ti lé adìyẹ tó ti wọ bíi let's say even 500 ẹni ẹ̀ multimillionaire ni torí adìyẹ ẹyọ kan lásán kó tó lè yẹ ẹyin fún yàn níbi tí Nàìjíríà wà báyìí ìyá ti ná bí almost 10,000 lórí adìyẹ ẹyọ kan ṣo kó tó lè fún yàn lẹ́yìn so ẹ bá ládìyẹ 100 ó ti ná bí 1 million ní ó ti mílíọ̀nìyà ni adìyẹ nìkan dẹ̀kọ́ ní ọmọ náwó lé lórí ìyàn akọ́lé adìyẹ ìyàn ara kéèjì ìyàn akọ́lé òṣìṣẹ́ ìyàn lè ní jẹnẹrétọ̀ tó fi ń fa mi tó kì í sábà sómi lóko so business tó gba owó tó pọ̀ ni so ẹni tí ò bá wá ẹni bá fẹ́ náwó tó pọ̀ tó yẹ tí ò bá farabalẹ̀ náwó síwájú tí ò tó pọ̀ fún ìmọ̀ ó kàn déédéé lọ nípa owó ti dé rọ́ọ̀lù bóyá wọlé náà lóye máa jáde nǹkan tá à ń rí lọ́pọ̀lọpọ̀ ìgbà nìyẹn. ó lágbára o ẹ ṣé púpọ̀ fún àlàyé yín ó dá ǹjẹ́ ẹ lè ṣe àlàyé àwọn onírúurú adìyẹ tí ó wà àti ohun tí ó jọmọ́ olúkúlùkù wọn àwọn onírúurú ìsọ̀rí adìyẹ tó wà eléyìí wà fún àǹfààní àwọn tó wà lórí ètò tòní láti lè mọ̀ ó dá èwo ni súrà mi jọmọ́ tí mo lè bẹ̀rẹ̀ sí ní gbà sí. ok ẹ ṣeun ma adìyẹ pọ̀ lóríṣiríṣi lóòótọ́ ṣùgbọ́n ó ṣe pín ní fún ìrọ̀rùn ó ṣe pín sí bí ọ̀nà méjì mẹ́ta. adìyẹ alákọ̀ọ́kọ́ tí màá sọ pé adìyẹ tí yàn ń bọ́ torí pé yàn fẹ́ pa á jẹ so àwọn ni adìyẹ tí yàn ń bọ́ fún meat purpose. then ọ̀nà kejì ni pé adìyẹ tí yàn ń bọ́ láti lè rí ẹyin lọ́dọ̀ adìyẹ pé ẹyin gangan ni nǹkan tádìyẹ fẹ́ máa produce. tó ń ta sí ń bẹ̀. ọ̀nà kejì ni ẹyin jíjẹ. ọ̀nà kẹta tó tún common jù ni pé èèyàn fẹ́ máa ṣe adìyẹ láti rí ẹyin ṣùgbọ́n kì í ṣe fún jíjẹ ẹyin ẹ fún fífi pa ọmọ adìyẹ míì ní fífi pa òròmọ adìyẹ ní ìyẹn lọ́nà kẹta so ọ̀nà kìíní yẹn ló ń pè ní commercial layer ìyẹn ọ̀nà kìíní yẹn ló ń pè ní broiler commercial broiler ẹran ni àwọn broiler ẹran ni a ní broiler ó wà nú ẹ̀ a ní ìkan wà tó ń pè ní noila
nọ́ọ̀là yẹn tiẹ̀ ó kásẹ̀ kọ́ sílé ó kásẹ̀ kọ́ síta ni. lọ́nà wo. ìkọ́nà àwọn ọ̀gá àwọn kọ́mpìnì kan ní nàìjíríà ló gbé wá ẹ̀jẹ̀ má ti dẹ́ torí wọn sọ bóyá kí n má dárúkọ wọn but kọ́mpìnì yẹn ló gbé wá sí nàìjíríà àwọn Nigerian company náà dẹ̀ ni so ìyẹn gan ló fẹ́ lè ṣe àwọn tó fẹ́ ṣàdìyẹ kékeré tí ò fẹ́ pọ̀ jù nọ́ọ̀là dà fún wọn nọ́ọ̀là máa yẹ́yin ó dẹ̀ tètè tóbi ṣùgbọ́n ẹyin ẹ lè máa pọ̀ tó ẹyin léyà lóòótọ́ o torí kì í ṣe commercial layer ẹran ẹ lè máa tètè tóbi tó ẹran broiler torí kì í ṣe commercial broiler ṣùgbọ́n láàrin méjèèjì oúnjẹ ẹyin fúnyàn ó dẹ̀ tún fúnyàn lẹ́ran ó dẹ̀ tún ṣe jẹun ó dẹ̀ tún ṣe jẹ so yẹn dáa fún ẹ bá fẹ́ ṣe lẹ́ǹkùn lélẹ̀ kò sí nǹkan tí nọ́ọ̀là ò kì í jẹ oúnjẹ ráìsì oúnjẹ anything àjẹkù wọ́n lè fún nọ́ọ̀là. ẹ ṣe púpọ̀ ìyẹn gan ni mo tiẹ̀ fẹ́ kẹ́ ẹ bá pọ̀nrin lé torí ó yẹ tẹnumọ́ dáadáa nọ́ọ̀là yẹn gbogbo ohun tẹ́ bá fún tó bá ti jẹun tẹnu oúnjẹ tó ṣara lóore déédéé ara rẹ̀ ni. oúnjẹ lọ nítorí àwọn tó ṣe wọ́n ṣe fún àwọn particularly àwọn bí obìnrin bí opó bí àwọn tí ò lówó àwọn tó yẹ pé wà lábúlé tí wọ́n ní ètò wọn súnmọ́ bí tó ti lè ra gbogbo nǹkan tẹ́ bá ní fún nọ́ọ̀là ń jẹ lọ ni ó fẹ́ dàbí adìyẹ ìbílẹ̀ ni wọ́n ti wá ṣiṣẹ́ sórí ẹ̀ tó yẹ pé ó ń tètè tóbi ó dẹ̀ ń tètè yẹyin tó tóbi so nǹkan tí nọ́ọ̀là dáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn businesses kéékèèké ṣùgbọ́n tó bá fẹ́ sọ di business ńlá ó bẹ́ẹ̀ tàbí dà kó lọ ṣe layer jẹ́jẹ́ commercial layer àbí kó ṣe broiler àtọ́ gbọ́ pé mo fẹ́ ṣe bí normal business so àwọn bí so bóyá lè pín adìẹ sí ọ̀nà bíi mẹ́ta ni alẹ́pà ní òkè dẹ́ lẹ́ǹkẹta ni àwọn tó pọ́n fi ń yé ẹyin tó máa kó ẹyin wọn lọ sí wọ́n fi pa ọmọ wọ́n lọ fi pa ọmọ ní ọ̀nà kẹta. àwọn ìdíyẹ sọ̀rí kẹta yẹn àwọn yẹn wọ́n ṣe é jẹ náà àbí. gbogbo adìẹ wà ní jíjẹ àti broiler tó yẹ ẹyin tó àti broiler tó pẹ́ ẹran nìyẹn àti léyà tó yẹ ẹyin tó bá yẹ ẹyin tán lẹ́yìn bí ọdún kan àbọ̀ ó dọbẹ̀ náà nìyẹn ó lè yàdé ó di jíjẹ then commercial breeder àwọn ilẹ̀ máa rí tó máa adìẹ gàgàrà tó máa ń fẹ́ dàbí màálù àwọn yẹn ló yẹ pé ẹ̀kọ̀ọ̀kan ló máa ń jáde lọ́dún. ó bá tán o láti rí breeder lọ́jà ẹ̀ mọ̀ pọ́dún ti dé nìyẹn. ó lágbára o ó dá o ẹ ṣe púpọ̀ tó ẹ̀yin olólùgbọ́ wa àtẹ̀tẹ̀ ń wá orí ètò Jígí la wà báyìí àlejò tí a ní lórí ètò tòní àwọn ni ọ̀gbẹ́ni Olúdáre Kúforíjì ohun tí à ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò sí òun náà ni bá a ṣe lè ṣiṣẹ́ ọ̀sìn adìyẹ láti ní èrè nínú. ọ̀gbẹ́ni Kúforíjì ìbéèrè tí mo tún ní sọ kí wá ní àwọn ìyàtọ̀ tí ó ti bá iṣẹ́ ọ̀sìn adìyẹ sí ti tẹ́lẹ̀ rí kí ni àwọn ìyàtọ̀ gédégbé bá a ti ń ṣe láyé òde òní torí mi rántí nígbà yẹn àbáṣà ti kan ilé ẹdìyẹ kò ní wàhálà nù o wáṣà á ti mú di wọn á ti tó pọ̀ wọn á ti kó adìyẹ sí adìyẹ ń lọ jàn tí wọn ní ṣùgbọ́n àwa ti rí onírúurú ẹrẹmọgbọn sí pé òtútù ò gbọ́dọ̀ mú o ooru ò gbọ́dọ̀ pọ̀ o oúnjẹ báyìí ní kẹfẹ ẹjọ kí wàá ní kí ni àwọn ìyàtọ̀ tó ti wà òye yìí ṣe pàtàkì púpọ̀ ẹ ṣeun. All right, so ìyàtọ̀ tó ti wà ó pọ̀ jàǹtìrẹrẹ so ọba tó bá wá sọ́kàn tí àyè bá gbà máa mẹ́nubà. Number one èyí mọ̀ pé láyé àtijọ́ tá a bá kàn tiẹ̀ bá akànúwèé adìyẹ léyà ẹyọ kan kí ni léyà yóò bá o àwọn adìyẹ àgbésìn àbí adìyẹ àgbésìn yàrá wọn adìyẹ àgbésìn yẹn tó bá yé ẹyin ó lè yín ẹyin ẹyọ kan lénìí á sinmi lọ́la kó má yá túyè míì tó bá máa yé ẹyin ó lè yé bíi mẹ́wàá pọ̀ lẹ́ǹkan ṣo láàrin bíi ọ̀sẹ̀ méjì ló fi yé mẹ́wàá yẹn àwa fúnra ara ẹ̀ àwa bìkan ní kọ́nà kan á sàbalẹ̀ lórí ṣẹ́gẹ̀ẹ́tì so bóyá sábà àwọn náà fúnra wà ń bẹ fún bí ọ̀sẹ̀ méjì àbọ̀ sí mẹ́ta fúnra ẹ̀ náà ló máa fẹnu ara ẹ̀ pa ẹyin yẹn tó rẹ pé ọmọ adìyẹ rẹ̀ jáde nínú ẹyin mẹ́wàá tó bá sàbalẹ̀ lórí bóyá bíi 5 ló máa manage láti jáde torí ìyá adìyẹ náà tó sábà òun náà aṣáfẹ́ survive a lọ wá nǹkan jẹ fúnra ẹ̀ àtúnṣe àtúpadà bá wọn bẹ̀ so bọ́yẹ ń ṣe tẹ́lẹ̀ nìyẹn nǹkan tí àdẹ̀kánú wé nìyẹn àwọn náà bá díẹ̀ náà anyway ṣùgbọ́n ní ìsìn àwọn adìyẹ àgbébọ̀ sì ṣe bẹ́ẹ̀ náà láwọn abúlé kankan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ abúlé ń sìn gan ojú ti là lábúlé ẹ̀tọ́ ẹ̀rọ àìsọ̀rọ̀ adìyẹ náà látúmọ̀sọ lẹ́ẹ̀kan kàkà kọ́ lọ́ọ́ adìyẹ àgbésìn àgbébọ̀ nìkan wọ́n á wá náà là ṣùgbọ́n ata tó wá ń ṣe bíi business adìyẹ kan sìn ó máa yé ẹyin ẹyọ kan láàrin wákàtí
25 hours. That's wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ayé ẹyin kan ìyẹn mi pé kù díẹ̀ kò yẹ ẹyin kan lójoojúmọ́. Ah, tádìẹ tó bá wà lálàáfíà ó kéré pọ̀ ó máa yẹ ẹyin bíi láàrin oṣù ayé ẹyin bíi ẹyin 25 àbí jù bẹ́ẹ̀ lọ. ẹyin adìyẹ kan ṣo. bẹ́ẹ̀ni ẹyin tó bá dẹ̀ yín yẹn náà a máa gbà á a máa ṣàkúrò lábẹ́ lójoojúmọ́ kì í sùn bẹ̀ mọ́jú. àá tọ́jú ẹ̀ sínú yàrá tó ní tí ooru òmójú tí òtútù òmójú tẹ́gbà àti tọ́jú tó heat tó wà nù yàrá yẹn kó má lọ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ incubation fún rẹ̀. tó bá dẹ̀ di ọ̀sẹ̀ àá kó lọ sí ilé iṣẹ́ tó ti ń ṣe ẹyin tó ti ń fi pamọ́ ẹyin. adẹ̀wà yóò fún 21 days nínú tabakadi 100 lọ kéré pọ̀ àmàrí bíi 90 jáde. so ká wo àwọn adìyẹ tó yẹ pé ó ń ṣe bíi lókà ayé àtijọ́ tó bá yẹ ẹyin bíi 10 ó pa 5 that's 50%. ṣùgbọ́n sì àti rí bíi 90% achability. ìyàtọ̀ ńlá ti wà torí pé ìwọ̀n ti 13. ó ti jinlẹ̀. ìyẹn ni mo tún lè sáré sọ mẹ́nubà ti àwọn dáwọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo adìyẹ lẹ́lẹ́ lọ́ máa ń wà. ṣùgbọ́n sìn technology cage ó ti dé dẹ̀ tún ti ń lọ ó dẹ̀ tún ti ń padà bọ̀. so technology cage ti dé pé ó máa lè kẹ́tọ́rò adìyẹ kankan lẹ́lẹ̀ yàtọ̀ sí broiler àwọn alápàjẹ tó yẹ pé láàrin ọ̀sẹ̀ 5 ti kúrò lẹ́lẹ̀. broiler yẹn gan wàá pa àwọn company kan wà tó yẹ pé ó tún ti ń ṣe wọ́n nu cage náà. ìbàdí tó bá ṣe nu cage bá mójútó àrùn kì í pọ̀ fúnra adìyẹ. nígbà tí ò ti wà nílẹ̀. oúnjẹ mọ́gbẹ́ ó ń sáré káàkiri oúnjẹ tó ń jẹ kọ̀ọ̀kan kó tètè máa fi sọ di wéètì ó ti fi sáré ó ti fi fò so ó jẹ́ kágbẹ̀ máa náwó lórí oúnjẹ jù bẹ́ẹ̀ lọ. so cage system ó ti dé ó dẹ̀ jẹ́ kí iṣẹ́ yẹn náà ó jẹ́ kó rọrùn díẹ̀ ju bóyá wà tẹ́lẹ̀ lọ. náà lára àwọn àyípadà tó tún ti ń dé sí náà kéèta ló tún ti wá dé yìí àwọn ìmọ̀ níbi tí mọ̀ yẹn ti ń bọ̀ ọ̀dọ̀ àwọn òyìnbó náà kúkú ni wọ́n tún ti ṣe mọ̀ bí ojú ṣe ń là sí láńkọ́ pòkè àwọn ẹranko náà àwọn náà ní ẹ̀tọ́ tiwọn ẹ lè máa fi àjẹ wọn bó ṣe wù ú ẹ kàn lè sùn wọn nù kéèjì kékeré ṣe mọ àwọn kéèjì yẹn yàrá wọn máa ń pè ní cell so cell kan tó dàbí ó wà ní ẹ̀wọ̀n náà ni ẹ má fi wọn sẹ́wọ̀n nìkan ẹ kọ́ máa ráyè lọ nọjú so lára àwọn development tó tún ti dé sí wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn housing system kan tó yẹ pé adìyẹ ó máa ráyè ṣeré jáde lọ a lọ gba afẹ́fẹ́ ń ta. anọ̀sẹ̀ lọ á padà wá síbi tí ó lọ sùn. nínú ilé ibẹ̀ gangan ni technology yẹn lọ sí àti ìgbàjú Nàìjíríà torí ìyẹn tó máa fẹ́ ná wa lówó díẹ̀. ó máa mú náwó dání o. díẹ̀díẹ̀ àti àwọn kọ̀ọ̀kan tí ń dọ́gbọ́n fi ń ṣe bí experiment ó ti ń dán wò pé káde lọ máa ṣeré ń ta ìyẹn náà tún dá o so ayé ń lọ à ń tàn so ibi tí mọ̀ ẹ́ dé nìyẹn so a lot of things ó ti ṣẹlẹ̀ oúnjẹ tádìẹ máa jẹ tẹ́tẹ́lẹ̀ tó máa fún wọn adìẹ ní kádìẹ àwọn adìẹ tí lè tà ń bọ́ láti pajẹ àwọn broiler tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó lè fún wa ní kílò 2 nínú torí wéètì ara adìẹ la fi máa ń tà la fi máa mọ bóyá ṣe dáadáa sí kí broiler tó lè fún wa ní kílò 2 láyé àtijọ́ ó máa fẹ́ẹ̀ tó bí ọ̀sẹ̀ 7 sí 8 ìgbà mí ọ̀sẹ̀ 9 tó máa jẹun lọ á dẹ̀ ti jẹun jẹunjẹ kí adìẹ ká tó lè rí kílò 2 á ti jẹunjẹ bí ó ti jẹunjẹ tó máa wọ bí kílò 6 láyé àtijọ́ ìgbọ́n láyé ìsìn láàrin ọ̀sẹ̀ 5 ó ṣọ́ pé adìẹ máa ti fún yàn ní kílò 2 àbí jù bẹ́ẹ̀ lọ oúnjẹ tó dẹ̀ máa jẹ kó tó fún wa kílò 2 kò ní ju bí 3.5 kilo oúnjẹ lọ so nǹkan tá à ń pè ní feed conversion ratio ìyẹn mi ń pé iye oúnjẹ tí adìẹ máa jẹ tó máa sọ di body weight fún wa ó ti dínkù gan ní ìsìn tá a bá fi wé torí àwọn oúnjẹ ń sìn yàtọ̀ sí pé kì í pé àwọn kan máa ń sọ kan pé àwọn àgbẹ̀ ń sìn wọ́n ti fi chemicals oúnjẹ kì í ṣe ń pọ́ pọ̀n déédéé lọ mú chemical tí ò wà control sóúnjẹ àgbàdo ló pọ̀ jù ní oúnjẹ adìẹ ẹ jẹ́ sọ fún wa fún ìmọ̀ wa kò sóúnjẹ adìẹ kan tí wọ́n máa ṣe tí oúnjẹ tí àgbàdo tó wà náà ní ju ìlàjì lọ so àgbàdo náà ló pọ̀ jù bẹ́ẹ̀ àgbàdo ni o sóyà bean tàbí ń ṣe míìkì tàbí ń ṣe wàrà sóyà náà ló tún pọ̀ lẹ́yìn àgbàdo àtàwọn nǹkan kéékèèké mi so oúnjẹ yẹn kàn jẹ́ pé wọ́n ti wá regulate ẹ̀ tó yẹ pé tẹ bá wo ọmọ òyìnbó tẹ bá fi wé ọmọ tiwa ní ọmọ ìbílẹ̀ wa ń bì báyìí ọmọ èjì kan náà dàbí ọmọ ìbádà dàbí ẹ̀gbọ́n sọmọ tiwa because oúnjẹ tó jẹ́ balance so nǹkan tí mo ti jẹ́ ká ń ṣe é sì ni pé oúnjẹ tádì ẹ̀ ń jẹ ó ti balance ó ṣe rẹ́gí wọ́n mọ iye mélòó ló kò fi síbì kan dìbì kan lọ kó wà ń bẹ́ẹ̀
kò fi síbì kan jù so adìẹ ń tètè gbéra sókè ẹyin wọn tètè pọ̀ body weight wọn tètè pọ̀ so ó jẹ́ kí ó lè tètè máa kó lè bá ìgbà lọ so àwọn ìyàtọ̀ díẹ̀ tí mo lè ní gbé bá kí n fi ṣe mẹ́nu bá níwọ̀n bá sí nítorí fún àkókò. ètè mẹ́nubà náà ó kí ẹ ṣe púpọ̀ fún àlàyé yẹn. ìbéèrè yìí kí n má kàn ṣàlàyé ìbéèrè rẹ̀ ni fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa báyìí. gbogbo alámọ̀ sì rí pé tọ̀ ẹyin ẹyọ kan ṣo báyìí bíi £2 ni kírèètì ẹyin tó ní ẹyin 30 nú bí ibòmíì ẹ lè rí ní £5,000 ó lé ní £500 5,500 tàbí jù bẹ́ẹ̀ lọ. adìẹ gan fúnra ẹ̀ bí oṣù tó kọjá lẹ́nìkan sọ fún mi wípé adìẹ ẹyọ kan òun tà ní £11,000 mo dẹ̀ lanúlẹ̀ pé tọ̀ ẹyẹ adìẹ kan ṣó ní bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Olúdáre ó ti yàtọ̀ ẹyin it don cost ẹdìẹ it don cost ẹjọ kí ló fà á. ẹ ṣeun olóòtú bẹ́ẹ̀ mo sọ pé ó dákẹ́ bèrè náà ní ká bàa lè tẹnu mọ́ ẹ̀yin náà mọ̀ nǹkan tó fà á mà. mo ti sọ pé fún àǹfààní àwọn èèyàn wa ni. so nǹkan tó fà á ojú ń pé gbogbo nǹkan tí a fi ń ṣe adìyẹ ní pàtàkì jùlọ oúnjẹ àti oògùn tá fi ń tọ́jú wọn pé kó máa ṣàìsàn àbí tó bá ti ṣàìsàn kábà lè fi lè treat wọn tọ́jú wọn. ó ti wọ́n ju nǹkan tó ṣe é fẹnu sọ lọ. wọ́n ti débi tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ń sìn wọ́n ti palẹ̀ mọ́. ó dẹ̀ ti kíní dẹ̀ ti ń rí bẹ́ẹ̀ kò kàn déédéé dé lójijì ó ti ń bọ̀ bẹ́ẹ̀ láti bí ọdún 5 jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn jẹ́ pé àwọn ẹgbẹ́ wa a ti ń jáde tá a ti ń pariwo pé kíjọba ẹ bá wa wò ó a mọ̀ pé nǹkan tó pọ̀ jù ní oúnjẹ adìẹ náà ju àgbàdo lọ bọ̀ ṣe rí máa ń tẹ́ mọ́kànlá pé ìlú ò ṣe é tò ká ṣe ẹgbẹ́ kan ká fẹ̀gbẹ́ kan lẹ̀ gbogbo sẹ́kítọ̀ látijọ́ máa mójútó pọ̀ so bó ṣe ń àwọn agric láti ṣe dáadáa tó àwọn tó ń gbin nǹkan náà wọ́n ń gbìyànjú ṣùgbọ́n nígbà tó yẹ pé wọ́n ti lé àwọn àgbẹ̀ kúrò lóko láwọn òkè ọya ní pàtàkì jù láìmọye ọdún tó yẹ pé bọ́ǹbù in fact a gbọ́ pé láti bí ọdún 3 sẹ́yìn káwọn wọn bá wọn tó kù tó ṣe ń lọ oko kó tó lè lọ sóko wọ́n máa sanwó fáwọn kan àwọn tó ń digun lé wọn káàkiri pé ẹ máa gbọ́ wọn ká tó lè lọ ṣiṣẹ́ wọ́n máa yọ wọn lẹ́nu so condition yìí ó ti wà pẹ̀lú ìlú wa ó ti pẹ́ jù ṣẹ́gẹ̀ tí nǹkan bá dẹ̀ ti ń pẹ́ bẹ́ẹ̀ kò sí ní nǹkan tó máa bí òun náà ló ti ń bí báyìí sìn nǹkan tó pàwọn àgbọn làá tún fowó ara wa là ń fọwọ́ ara ṣe nílùú yìí ó ti wọ́n torí kò pọ̀ tó mọ́ bó ṣe wọn àwọn èèyàn láti ṣàgbẹ̀ sí bí ìmọ̀ yẹn ṣe báyẹn sọ̀rọ̀ nǹkan ọ̀sìn pọ́n lọ sókè bákan náà ni àwọn tó ń ṣe nǹkan ọ̀gbìn produce wọn náà ti lọ́gbọ́n sí wọ́n ti ń lo machine wọ́n ti ń lo oríṣiríṣi nǹkan tó yẹ pé wọ́n ti ń produce more but wọn ò ní àyè láti ṣe tó torí I mean the environment is not conducive as in àwọn oko ṣe é lọ bí tìgbà kan èmi gan fún ọlọ́run ṣe ń bá broda plan láti live life olúwa ẹ̀ èjì tí mo wà rẹ̀ kí n ti máa gbé lóko because mo ra kọ́lé kékeré kan síbẹ̀ àwọn iṣẹ́ mi gbogbo ọ̀nà oko làjọ ń gbé ṣùgbọ́n sì tí ẹ̀ bá lo oko tílẹ̀ bá ti ń ṣù yàn fẹ́ máa ń pé kílẹ̀ òtó lọ́ba. má fẹ̀mí ara ẹ̀ dí gẹrẹwu. so nǹkan tó fà á jù nìyẹn pé àwọn input wa pàtàkì jùlọ oúnjẹ adìẹ èló dẹ̀ jùlọ àwọn nǹkan tá a fi ń jẹ náà làgbàdo àti sóyà ó ti wọ́n jù ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ní bí ọdún 2 sẹ́yìn sí 3 àgbàdo tọ́ọ̀nù kan kò 100,000 naira 1 ton ọdún tí ó wọ 100,000 naira per ton ṣe là ń pariwo pé nǹkan ti ṣẹlẹ̀ ayé ti wó ṣùgbọ́n lénìí ó ti wálẹ̀ gan báyìí o lénìí ó ti ń tà ní 700,000 per ton. 700,000. 700,000 per ton láti 100,000 bí ọdún 3 sẹ́yìn. láàárín ọdún 3 síra wọn. ó wọ 1 million níbi oṣù 3 sẹ́yìn o gbàtà gbàdọ̀ tuntun dé ló ṣẹ̀ wálẹ̀ ìgbà tá a tún pariwo fáwọn ìjọba lọ́sẹ̀ ṣí wíńdò gbòkè káwọn kan gbé àgbàdo wọlé díẹ̀ so àwọn kọ́mpìnì ńlá kan tó rọ́ gbé àgbàdo wọlé ló jẹ́ kó wá sí 700,000. ó wálẹ̀ nìyẹn o so ẹ jẹ́ ká wò bọ́ọ̀lù ẹyin ò ṣe ní wọ́n bọ́ọ̀lù ni adìyẹ ò ṣe ní wọ́n so ẹ̀bẹ̀ là ń bẹ̀ fún àwọn tí agbára wà lọ́wọ́ ẹ̀ kọ́ ṣàánú ìlú yìí because ìlú tí ebi tó yẹ pé oúnjẹ ó fẹ́ di nǹkan tí ò ṣe é pọ̀ mọ́ fáwọn aráàlú
àwọn olóyìnbó sọ pé an hungry man is an angry man. ẹ rí yẹn sọ. ẹni tẹ́bí bá ń pa ó máa di oníkanra kò lóníbínú. gbọ́kàn mi o, kò gbọ́ mi rárá. food insecurity ó ti ń kọ̀ wá lójú nílé orílẹ̀-èdè wa báyìí. Àwọn èèyàn ò lè jẹun mọ́bì kankan tí wọ́n ju àwọn tá à ń tà tó wọ́n gan inú wa ò dùn torí èrè tá à ń rí ń sìn. bó bá ti wọ́n tó lè rè máa dínkù sí i. kò tó làjì tá à ń rí nígbà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tá à ń ṣe ń sìn owó tá a fi ṣe ta ló tún lọ ń yáwó sí ní báǹkì gbọ́múlé láǹtà gbogbo ẹ̀ láti lọ ń gbà sí ń sìn síbẹ̀ náà kò ká ìlàjì nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. kò sẹ́ni tó sọ pé òun gbádùn ara wọn báyìí gbogbo àná làjọ pé kó yóò dá kọ́lọ́ yẹ̀ yóò dá náà ṣùgbọ́n ká ṣáà bẹ àwọn tó lágbára yẹn lọ́wọ́ kọ́jọ́ kọ́ bá wò ó ṣe. mo mọ̀ wípé wọ́n ń gbọ́ wa lórí ètò tòní báyìí ó dà ṣé ọgbọ́n wà tí a lè rí dá sí ọ̀rọ̀ oúnjẹ tẹ́ mẹ́nu bà yẹn ṣọ́gbọ́n wà tá a lè rí dá sí tí ò fi ní gara fún àwọn àgbẹ̀ iṣẹ́ ọ̀sìn ṣó lọ́gbọ́n tá a lè dá sí àbí. ọgbọ́n wà ọgbọ́n yẹn wá pín sí méjì ọgbọ́n wà ní ìsinsìn tá a lè sáré ṣe then ọgbọ́n wà tó yẹ pé aláti ṣe tó yẹ pé ó máa ṣe díẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí rí èrè ẹ̀. àtúbọ̀tán ẹ̀. so ẹ jẹ́ ọgbọ́n tá a máa dájọ́ pé ó máa pẹ́ long term solution ló máa pẹ́ ká tó bẹ̀rẹ̀ sí rí èrè ẹ̀. ọgbọ́n ẹ̀ ojú pé number one nǹkan tó sún wa dé ìbàyìí ní insecurity ó di dandan kíjọba kó má fi ẹnu sọ nìkan mọ́ kí wọ́n really gbé ìgbésẹ̀ tàdé máa rí pé wọ́n ti serious nípa insecurity in Nigeria. Number one kọ́ gbègbèsẹ̀ I'm not a ṣe security expert but àwọn tó ìjọba mọ tẹnu wọn tó lọ jẹ tí ọba ní tí ọba lóko láti lè bójú tó àìní ààbò tó lórílẹ̀-èdè. ààbò yẹ ó ṣe pàtàkì gan that's number one. Number two ṣẹ́rí àgbàdo nílé ọlọ́sọ̀ bùkún wa ní orílẹ̀-èdè nílẹ̀ aláwọ̀ dúdú in particular tẹ bá kàn mú àgbàdo tẹ bá kàn sọ sílẹ̀ níta wa lọ́wájú lẹ́yìn tí ò bá ti sí concrete níbẹ̀ yóò wù. yóò sọ bẹ́ẹ̀ ni. kò nídìí wàhálà kan rẹpẹtẹ rárá bákan náà dẹ̀ ní sóyà náà gbogbo ilẹ̀ tó wà Nàìjíríà ló dáfá àgbàdo ṣùgbọ́n kí wàá la wá ní igbó tó pọ̀ tó bẹ́ẹ̀ sùn tó yẹ pé àwọn kan ṣì ń rí igbó fi borí tó yẹ pé àwọn mílítírì wa gan wọn ò lè wọbẹ̀ lọ bá wọn so nǹkan tẹ́mi fẹ́ gbàjọba yànjú ni pé ẹ jẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ àwọn bí kò àti pé ó yẹ kó ti sọ lórúkọ pé àwọn àdúgbò yìí oko ló wà fún ó dẹ̀ wà bẹ́ẹ̀ náà mo gbọ́ pé ó wà ṣùgbọ́n mi mọ bọ́ ibi ìlílo la ń put ẹ̀ sí kò yé mi because èmi náà sì mo ń gbìyànjú láti ṣe ọ̀gbìn díẹ̀ ìgbà tí mo kára bọ ọ̀gbìn àgbàdo kó bàtẹ́ pàgbàdo fẹ́ lé wa kúrò lórí lẹ́nu iṣẹ́ tá a mọ̀ ń ṣe so aláti ń bolẹ̀ àánú ní káàánú dá sí pé àbí máa gbìn fún ìlú ara yín àwọn olóko ṣoko àánú ọdẹ ìṣoko díẹ̀ ìgbà tí mo kára bọ mo ní pé kì í ṣe kékeré àti ro igbó alákọ̀ọ́kọ́ àti tó pè ní deforestation kò ń ṣe nǹkan tó yẹ kí businessman pọ́npọ́n fẹ́ dára dè fúnra ẹ̀ iṣẹ́ ìjọba ní number one àti rílẹ̀ lò torí tí wọ́n bá ṣe nǹkan ọ̀gbìn ó yàtọ̀ sí nǹkan ọ̀sìn nǹkan ọ̀sìn lórí 1 acre mo lè ṣe adìẹ 20,000. àdó àmì ọ̀nà làwọn náà ń lò jù èmi náà fúnra mi náà mo gbìyànjú láti ṣe díẹ̀ nínú ọ̀gbìn àgbàdo and láti bí ọdún 2-3 tí mo ti wà lẹ́nu ẹ̀ náà èmi náà ti rí pé kì í ṣe ìyẹn náà tún ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tiẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tiẹ̀ náà ló tún pọ̀ ọjọ́ pé láti bí pé káwọn ọ̀dẹ̀ kọ́kọ́ rí ilẹ̀ lò iṣẹ́ ńlá gbà ni because mo ń tún special iṣẹ́ ọ̀sìn tí a poultry farmer tó bá rí acre kan péré láti lò ó tó láti ṣe ó lè ṣe adìẹ 20,000. ẹ bá dẹ̀ ṣe adìẹ 20,000 is multi-millionaire ó ti ṣe business bí ọmọ 30 million naira business ni ṣùgbọ́n fún ẹ tó bá fẹ́ ṣe crop tó dẹ̀ fẹ́ ṣe níbi òwò tí ẹ gbogbo ẹ fi ṣe ní ó láti máa ó kéré pọ̀ látòrí 20-30 acres ló máa ti bẹ̀rẹ̀. ó tán. so irú ilẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ tí individual àbí company kékeré kan tó lè ṣàyàdé so ó ṣe dandan kíjọba dá sí ọ̀rọ̀ bí àwọn àgbẹ̀ bọ́yẹ máa rí ilẹ̀ lò fún kan ọ̀sìn ilẹ̀ dẹ̀pọ̀ oríṣiríṣi ilẹ̀ tó dáa fún iṣẹ́ ọ̀gbìn kì í ṣe ilẹ̀ alápatà ilẹ̀ tó dẹ̀ tẹ́jú tí wọ́n yẹ pé ilẹ̀ òkè ilẹ̀ ìsàlẹ̀ ilẹ̀ tó bá tẹ́jú ló dájú fún nǹkan ọ̀sìn torí kò ṣeé ṣe èèyàn láti lo àwọn nǹkan máṣíìnì ìgbàlódé a máa lo tractor ó máa lo equipment oríṣiríṣi lórí ẹ̀ tílẹ̀ yẹn ò bá da kò ní ṣe é lò bẹ́ẹ̀ so àti dẹ̀yìn ní èjì
àti wá kọ́kọ́ tó wá rílẹ̀ òyìn náà le àti tó wá clear ilẹ̀ ìyẹn náà mo tún rí pé kì í ṣe eré ọmọdé because àti ṣe deforestation igi ní ọ̀dọ̀ wa ní side ọ̀dọ̀ wa ní pàtàkì igi pọ̀ ó yàtọ̀ sí àwọn tó wà lókè ọ̀yà náà tó yẹ pé ilẹ̀ wọn sandy kìíní bíi desert ni bẹ́ẹ̀ ọ̀dọ̀ wa gbogbo ibi tó bá ní advantage náà máa ní disadvantage wa ní igi ti pọ̀ jù igbó ti pọ̀ jù báwo la ṣe wá mú gbogbo yẹn kúrò àti mú kúrò kì í ṣe iṣẹ́ tí ó yẹ kọ́kàn fílẹ̀ fún ẹni tó bá pẹ̀ ní investor kó dá ṣe tá a bá fẹ́ kó jẹ́ pọ̀ ní ọ̀dọ̀ wa náà ìjọba láti dá sí ọdẹ láti dá sí pẹ̀lú ọkàn tó mọ́ láti ṣe àwọn lágbára láti ṣe kọ́ gbé machine wọlé àwọn machine yẹn tó bá wọlé tó bá pọ̀ kò ṣeé gbé lọ patí kò ṣeé lọ fi ṣe akọlóyè express inú oko náà ló máa wà so yẹn òṣìṣẹ́ wọn lè fi divert owó ó máa mú oúnjẹ jáde náà ni pọ̀ kó wọlé kó pọ̀ àwọn youth wa tó ń ṣe youth call service ibi tí ẹgbẹ́ lọ́yẹ̀ kọ́ máa ti lọ train wọn jù kọ́ máa fi ríṣẹ́ ṣe kọ́ máa fi ṣe training kọ́dẹ̀ tó bá dẹ̀ ṣe tán ó ní báyìí máa ṣe lára allocation ẹ̀ fáwọn àgbẹ̀ tó bá sí ẹ tó bá fún lẹ́yìn ọdún 2 mẹ́ta tí ò bá gbìn ẹ gbà lọ́wọ́ ẹ̀fẹ́ tó ṣe tó kéré ọ̀sìn tó bá lè tíjọba bá dára dé láàrin ọdún 3 sí 5 oúnjẹ ilẹ̀ ní depend náà ti kù a ti ń gbé ara lé òkè ọya jù láti bọ́ ara wa nílẹ̀ Yorùbá nílẹ̀ ọ̀dọ̀ wa ń bíbá ó ti pọ̀ jù so àwọn nǹkan tí ìjọba lè ṣe tó yẹ pàdé a máa bẹ̀rẹ̀ sí rí èsì láìpẹ́ ọ̀la nǹkan tí mo sọ yìí so but ní short one tó lè ṣe ni pé orílẹ̀ tó ti gbìyànjú wọ́n ṣí window lẹ́gbẹ́ òkè káwọn kan lọ import lára nǹkan tó lè ṣe the short run nìyẹn wọ́n dẹ̀ ti ṣe yẹn but importation náà kówó ẹ̀ náà ti wálẹ̀ torí dọ́là ti wọ́n jù sí náírà unfortunately so wọ́n dẹ̀ ibi tó dẹ̀ lọ import ẹ̀ ọmọ convert owó sí dọ́là náà ni ṣùgbọ́n tó gbọ́kàndẹ̀ ṣiṣẹ́ ọba yẹn náà ó ṣì náà lẹ́yìn díẹ̀ at least tó ọba yẹn pọ̀ àdó láti di 1,500 ṣùgbọ́n lè ní àṣírà níbi 7,000 per ton àfaramọ́ bẹ́ẹ̀ but kọ́lọ́run wà lọ́wọ́ kó bá lè dájú bẹ́ẹ̀ lọ. àkókò rọjú sí àdúrà tá à ń gbà náà nìyẹn ẹ ṣé púpọ̀ lójú tiyín jẹ́ iṣẹ́ ọ̀sìn adìyẹ ṣé ó ṣì pé tàbí ká jáwọ́ lápọ̀n tí kò yọ ní ká gbómi lákaná. ẹ ṣeun ma that ìbéèrè yẹn mi mọ́ ẹ sọ but màá sọ bó ṣe wá sí mi lọ́kàn iṣẹ́ tó sì dá náà níṣẹ́ ọ̀sìn kò lè ṣe kó má sí ìpèníjà eléyìí ó kàn fẹ́ dàbẹ́ pé ó fẹ́ pin gbogbo alẹ́ mi ni. ó fẹ́ fìyàn làkàlàkà. bẹ́ẹ̀ ni adẹ̀gbà ń pé ìgbà tá a máa fi ń gbára níyànjú ni pé àti wà ńlẹ̀ ẹ bá dẹ̀ ti wà ńlẹ̀ kò tún yẹ kó tún máa bẹ̀rù àti ṣubú mọ́. kò ṣe dẹ́rù bà mọ́. so àgbà náà gbọ́n pé òkè la máa lọ so ṣùgbọ́n ní ìsìn ṣe bó ṣe mọ́ ni lọ́sọ̀ so ara yọ ṣe díẹ̀díẹ̀ ni ìyẹn ò lè dàyà dé bákan bó ṣe wùyàn mọ́ ń sìn ẹ tó fẹ́ ṣe adìyẹ 30,000 tẹ́lẹ̀ tó bá rà ṣe bí 10,000 kó máa manage ọgbọ́n tí wọ́n máa ń dá ní ìròsìn ni èèyàn nífẹ̀ẹ́ lójú bíi ìdìgbà kan mọ́ ìròsìn kan ní wọn gbọ́n fẹ́ ṣe new expansion ó ṣòro ṣe because owó tí wọ́n máa fi ra àwọn nǹkan láti fi bẹ̀rẹ̀ ń sìn ó wọ́n gbogbo jẹ́ ó lè díẹ̀ ṣùgbọ́n ní wọn bá kan tí wọ́n bá ní kóra máa ṣe díẹ̀díẹ̀ ń sìn ni àdé máa gbàdúrà máa gbìyànjú á máa nírètí pé nǹkan á dáa so ṣùgbọ́n síbẹ̀ náà mo ṣe believe pé òwò tó dáa ní iṣẹ́ ọ̀sìn adìẹ. ó dá iṣẹ́ púpọ̀ ìbéèrè tí màá wá béèrè ká tó yọ̀ǹda yín lórí ètò tòní náà ni pé ǹjẹ́ ó ní ohun tí ẹ lérò wípé ó lè mú kí àti sin ẹdìyẹ kí ó rọrùn ju bí ó ti wà yìí lọ? Ẹ ti ṣàlàyé ní ti ìjọba ní ti àwọn tó wá ń ṣiṣẹ́ ọ̀gbìn yẹn gangan kí ni àwọn àmọ̀ràn yín nínú ìrírí tẹ́ ẹ lè gba oníkálukú àtẹni tó ń ṣe lẹ́yìnkùlé o àtẹni tó ń ṣe pé òun fẹ́ ṣe fi ṣòwò ní ìparí sà. ẹ ṣeun ma ìyànjú mi sí àwọn tí ó tọ́ṣẹ́ bẹ̀rẹ̀ àbí àwọn tó ṣe ń hùn láti wá sí inú business à ń ṣe ò ní pé kí o má fi ara ẹ̀ ṣe àwòkọ́ṣe kí o kọ́ ìṣe lára àwọn tó ti wà níwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mo yẹ sọ dáhùn lálákọ̀ọ́kọ́ náà láìpẹ́ òwò náà sì pé because ọ̀pọ̀lọpọ̀ àtàwọn à ń bẹ̀ náà àti ṣiṣẹ́ níbi tó tóbi rí
lórí mi sì iléeṣẹ́ ìfowópamọ́ wọn ti ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àìmọye àwọn bínú bíi tèmi àti pé medical doctor kan tó wá ń ṣe àgbẹ̀ ọ̀sẹ̀ tá à ń ṣe yìí náà so iṣẹ́ ìlérè ni ṣùgbọ́n ó gba kíyàn fi sùúrù wọlé ó bẹ́tà kíyàn bẹ̀rẹ̀ ní kékeré kó wá máa tóbi lọ ẹ̀ ń bá òun láti wọlé kó kàn dé fẹ́ bẹ́ sí ní ńlá the bigger the bóyá ìbẹ̀rẹ̀ sí ńlá tí yóò bá máa ṣe ẹ̀rọ náà bí ẹ̀rọ náà ṣe máa tóbi tó nìyẹn so kí n rọra bẹ̀rẹ̀ díẹ̀ ẹ bá lówó láti ṣe adìẹ lẹ́sẹ̀ 10,000 kó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ 5,000 náà kó dẹ̀ má dáa ṣe kó súnmọ́ àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. àwọn tó ti wà ṣáájú tó ń ṣe lọ. kó dẹ̀ mission point tètè join association information tá àwọn ìmọ̀ tá à ń pín tá à ń ṣe láàrin ara wọn máa ń gbára yànjú kì í ṣe kò ṣeé fowó rà so kó súnmọ́ ibi tó máa ti lè gbọ́ àwọn information so that òun náà tún kò ní ṣubú sínú kòtò kan táwọn kan ti ṣubú síwájú ńgbà kan rí so ní kókó ní àkótán mo kàn lè gbàládùn pé kọ́lọ́ bá wa tún orílẹ̀-èdè wa ṣe ebi ò ní jẹ́ kí ká ṣubú dànù. àmín àmín ó dà ẹ fún mi ní oore ọ̀fẹ́ ìbéèrè kan yìí ẹ mẹ́nuba ẹgbẹ́ àwọn oníṣẹ́ ọ̀gbìn àwọn àgbẹ̀ ti ohun ọ̀sìn ti PANOG ti Ogun State lápapọ̀ ẹgbẹ́ yín kí ló wà fún gan torí òye tèmi nípa àwọn ẹgbẹ́ ní púpọ̀ ìgbà ṣé kí nǹkan ó rọrùn ní ṣá àwọn ló máa gbé gbèdéke lé pé kíní yìí o iye tá a gbọ́dọ̀ máa ta ní kò gbọ́dọ̀ ẹni tó bá ta tó kéré sí iye báyìí wàhálà ni ṣé kí ni ẹ má jẹ́ sọ̀rọ̀ sí lẹ́nu kí ni àǹfààní kí ni ìwúlò ẹgbẹ́ yìí torí ẹ sọ wípé ó wà fún ire àwọn tí ó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ yìí kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ẹ ṣe àwòsà ká tó máa lọ. ẹ ṣeun ma ẹgbẹ́ Poultry Association of Nigeria ó jẹ́ ẹgbẹ́ àwọn òǹṣòwò àwọn tó ń ṣe bísẹ̀nsì ọ̀sìn adìẹ ó dẹ̀ jẹ́ ẹgbẹ́ tó yẹ pé kì í ṣe àfipámú ó yàtọ̀ sí union tó yẹ pé ó di dandan yàn láti join àwọn tó gun ọ̀kadà tó bá join union wọn níjó kọjá agídí ló máa fi já tíkẹ́ẹ̀tì fún ẹ láràárọ̀ eléyìí kì í ṣe ẹgbẹ́ pámú ẹgbẹ́ tó bá join kì í ṣe nọ́mbà túláàsì so ṣùgbọ́n ẹni tó bá join òun ló máa mọ àǹfààní tó máa rí lára àǹfààní tó wà ń bẹ náà mo ti tẹnu mọ́ èyí tó ṣe pàtàkì jù ní gbogbo àǹfààní ibẹ̀ ni pé a máa ń kọ́ra wa ní ìmọ̀ nǹkan tó ń lọ ní industry wa lóòrèkóòrè bá ṣe ń rìn nígbà kan a lè rìn bẹ́ẹ̀ ń sìn so àwọn ìmọ̀ yẹn kò ṣeé fowó rà ìyẹn ṣe pàtàkì yàtọ̀ sí yẹn náà a tún máa jọ kóra jọ máa ń fọwọ́ pọ̀ láti fi bá àwọn external bodies míì lò pọ̀ bí àwọn tó agbowó orí ni o agbowó òde ni o àwọn tìjọba ni o tó nípa jẹ́ group tó yẹ pé ẹnu wa kù a máa lè bájọba sọ̀rọ̀ pẹ̀lú ohun kan nígbòkè bóyá tó lè gbà mí àwọn tó ń regulate wa nígbà míì wọ́n lè máa mọ nǹkan tá à ń ṣe tó àwọn àtàwọn dẹ́gbẹ̀fà gbogbo àwọn ọmọ tó àwa. ẹni tó wà nínú ẹ̀ ló máa mọ bó ṣe ń lọ. ẹnu ọ̀bá dẹ̀ kò láti bá àwọn tó wà ń bẹ̀ sọ̀rọ̀ àwọn mọ́sálẹ̀ nǹkan pé gbà mí wọ́n á ṣe policies ẹ pé àwọn tó ṣe gan wọn ò mọ nǹkan tí policy yẹn máa dà fún àwọn tó ń ṣe lé lórí. so torí pé a wà gẹ́gẹ́ bí ẹgbẹ́ a ní ohùn láti fi bá ìjọba sọ̀rọ̀ torí téèyàn kankan bá lọ bá ìjọba sọ̀rọ̀ wọn lè gbọ́ but as a group ẹnu wa kò ìyọ́wádẹ̀ wọn bá díẹ̀ náà tó ṣì ń gbọ́ wọ́n ṣì ń gbọ́ díẹ̀ díẹ̀ a ṣe fi ọkàn sí pé kọ́lọ́jọ́ lè bọ̀ àjùbá yìí lọ so àǹfààní yẹn pọ̀ kò ṣeé máa kà tí wọ́n bá wà nínú ẹgbẹ́ Poultry Association of Nigeria. ẹ ṣé púpọ̀ ọ̀gbẹ́ni Olùdáre Kóforíjì ẹ ṣé fún àkókò yín lórí ètò Ojigiji ẹ ṣé fún àwọn ọ̀yẹ̀tẹ̀ là wá lórí àwọn ìbéèrè tá a béèrè lọ́wọ́ yín nípa oore ọ̀fẹ́ Ọlọ́run a mọ̀ wípé ìgbà tá a bá tún pè yín láti jẹ́ wa ẹ ó tún jẹ́ wa ẹ kílé sà ẹ ṣé púpọ̀ ó dìgbà. ẹ ṣeun ma thank you.